ó tó gẹ́ tí wọ́n ń wí is unfortunate. orúkọ mi ni Mustapha Abdulwahab Kóbẹ. well èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ọmọ nǹkan tí mo ṣe o àmọ́ ẹ jẹ́ kí n ṣàtúnṣe lérí impression yìí pé ní tí gómìnà fi yàn mí ó wà nínú constitution ẹgbẹ́ wa party ìpè ní state caucus senatorial district caucus ó gbọ́dọ̀ wà. àwọn ni wọ́n fi ìpè ní it's high time ká nírú ẹ̀. gbogbo ojú ẹ̀ sì yẹn wọ́n àtọ̀dọ̀ wọn ló ti wá àmọ́ àmàpá wa lọ́gàá gbogbo bó ti lè wá látọ̀dọ̀ wọn náà tó ọ̀gá wa leader of the party ó gbọ́dọ̀ mọ̀ sí kankan gbọ́dọ̀ gbẹ̀yìn rẹ̀ tó ti yé àmọ́ constitution ẹgbẹ́ lọ́fà tẹ́lẹ̀ yìí ń fi ṣẹlẹ̀. èmi ò tiẹ̀ gbé lẹ́yìn èyí lọ gbé lẹ́yìn òun pé ní wọ́n ní gómìnà dà wọ́n because dẹ́yìn náà mọ̀ ní pélé ayé kò sí bá ti rẹ̀ láàbì káyìlá o ò lè satisfy everybody. ọlọ́run ọba tó dá wa sáyé gan náà òbí ti ń ṣe tó àtúntò òsè náà ni àmọ́ nítorí dáa ni pé ní a ti rí pé ní larger percentage àwọn èèyàn Kwara lónìí wọ́n mọ̀ pé ìyàtọ̀ ti bá wa ní Kwara ní gbogbo ọ̀nà ìyàtọ̀ bá wa. ẹni yìí ọdún 6 lọ́wọ́ ẹ̀sẹ̀ lò kì í ṣe ẹgbẹ́ ọdún 16 táwọn kan ti lò. ọlọ́run ọba náà wà tó wá lè ṣe nǹkan kárí gbogbo wa bó bá kù díẹ̀ tó àní dákẹ́ ni. ẹ wo bí nǹkan ṣe rí nísìn àwọn obìnrin tí wọ́n wí yìí nísìn ní Nàìjíríà ní kò tiẹ̀ sí stéètì tó kárí obìnrin alone bí irú Kwara state yàn kò sí kódà tí Nàìjíríà lónìí táwọn náà fi gbógo fún pa òun ni gómìnà àkọ́kọ́ tó yẹ pé ní kò fi ọ̀rọ̀ obìnrin ṣeré bí wọ́n bá ti ń sọ pé ìpín tiwọn tóbi nǹkan máa ń sọ wípé ní ọ̀dà wọn I don't know níbo làwọn wà kí ló ṣe tó fi dà wọ́n àwọn ni wọ́n mọ̀ àmọ́ ẹni yìí tíráyè bí wọ́n ṣe ṣe. bàbá àṣàlẹ̀ gbogbo ilẹ̀ mọ̀ pé gómìnà ò ní bàbá àṣàlẹ̀ o gómìnà sẹ́ kò ní bàbá àṣàlẹ̀ kankan. bí nǹkan bá ṣe fi rí yóò pa àwọn èèyàn báwo ni ká ṣe kọ́dà tó bá fẹ́ lọ́ọ̀bì kan tó bá rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn majority ibi tí wọ́n ń lọ ní yóò bẹ́ẹ̀ sí lẹ́yìn pé ní ó wà accessible ó wà flexible kò wà rigid wà gbé ókè a lè wo léríṣiríṣi gbogbo ọ̀nà táwọn èèyàn bá ti ẹnìkan ni tí máa gbọ́ ọ̀rọ̀ aráàlú ọ̀rọ̀ party supporters rẹ̀ so ìdí èyí níjọ́ tá a ti ní gómìnà níjọ́ ní Kwara state níjọ́ tá a ti níjọba kí n wí kàn we have never had it so nice so good like this time ní gbogbo ọ̀nà. ó tó gẹ́ tí wọ́n ń wí is unfortunate wípé ní economic hardship tá à ń wí is a global issue not even ọ̀rọ̀ Nàìjíríà kò síbi tí ọ̀kárí kì í wá ṣe jókàn lọ bẹ̀rẹ̀ kí bàbá Buhari ó tó kó bẹ́ẹ̀ lọ ti bẹ̀rẹ̀ kí Jonathan gan ó tó kó ló ti bẹ̀rẹ̀ torí ta bá wò Okonjo-Iweala àlà ó ti sọ̀rọ̀ yìí ti pẹ́ wípé níbi tí economy Nàìjíríà ń bọ̀ yẹ àfi ká múra o kò wá sẹ́ni to take the bull by the horn bí irú Aṣíwájú Ahmed Tinubu. action rẹ̀ yìí ni lọ́ fà tí nǹkan fi gbé but with time gradually nǹkan back to normal nítorí pé bàbá ní kárò oil subsidy tá wí kọ́lá àwọn bẹ̀ ọ̀kan náà àwọn
tóun náà lóun ó ṣe tí wọ́n pẹ̀sẹ̀ntẹ́ kìíní ní ọ̀dà tó bá débẹ̀ bóun ló ṣe pẹ̀lú oil subsidy àwọn ní kò sí nǹkan tóun ó ṣe sí òun gbẹ̀dọ̀ bọ̀tọ̀ wọ́n tọ̀ á ní mẹ́tọ́dù tó máa rí bẹ́ẹ̀ tó máa get to the grassroots well ìmọ̀ nǹkan tó mí pẹ̀lú eléyìí ṣé nísìn owó tí wọ́n rí bẹ́ẹ̀ nísìn tí wọ́n fẹ́ sọ fún wa pé ní gómìnà tí ó dé grassroots ẹ gbogbo nǹkan tó ṣe ń gbogbo empowerment weekly gbogbo gbà kí la ti fẹ́ àmọ́ kò lè kárí ẹni tí ó bá ti kárí àdúrà láṣẹ àní dákẹ́ lọ kárí gbogbo kárí. Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan òun ló mọ eléyìí wù ṣẹ́ni tó lè sọ. Àdúrà náà ni pé Ọlọ́run kójú sojú ẹ̀mí wa tiwa ni pé we are lucky nítorí pé a ní leader gómìnà Abraham Abdulrasaq òun leader wa a sì ń ràn lọ́wọ́ pẹ̀lú àdúrà gbogbo ibi tí ọba bọ́rọ̀ òní gómìnà níbi tí ọba gúnlẹ̀ sí kọlọ́hún kọ́mọ́sàájì ó gún sílẹ̀ síbi tó dáa ibi tí ọ̀ràn òun náà wọ́ tóun náà lè sọ pé alhamdulilayi àmọ́ gbogbo ibi tí ń bá lọ o níbẹ̀ làwa lọ. ẹ mọ̀ ọjọ́ sì wà nílẹ̀ gbogbo nǹkan akúlẹ̀ entitled láti wá Kwara South Kwara Central Kwara North so nǹkan akúlẹ̀ ní constitutional right àti wá nígbà tí peter ń bá tó South ni o North ni o Central ni o wọ́n ní tá a bá dé bàbá délé ní ẹnu fùrọ́là so eléyìí wọ́n máa so àdúrà wa ni pé ní kọ́lọ́ọ̀ mọ́sà sàmọ̀nà gómìnà wa gbogbo tí ó bá jẹ́ sí tí ó rọ̀ wá lọ́rùn kọ́lọ́ọ̀ mọ́sà sí. Mustapha Abdulwahab Kube.